ohun tí a fẹ́ jíròrò lé lórí òun náà ni nípa court case. Alhamdulillah, wọ́n ní adájọ́ máa yẹ asọ̀rọ̀ mátàsé bí irun wọn bá sọnù, wọ́n ní ẹ jẹ́ ká wá wọn. Kò dẹ̀ sí ìjọ tá a dá tí ò ní pé nígbà wọ́n bu April 30 gbogbo wọn ò pé ó ti pẹ́ jù 30 bíi bó 30 ó ti pẹ́ jù. Alhamdulillah, April 30 náà Ọlọ́run ní kí ó pé lónìí. Àwọn èèyàn wa tí wọ́n sì lọ sí Ìbàdàn, alhamdulillah, adúpẹ́ àti gun kínní àti gun kejì, Ọlọ́run ò fi jàǹbá sí ẹnìkankan. Wọ́n lọ láyọ̀, wọ́n dẹ̀ bọ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run kí ó ṣàlékún àlàáfíà fún wọn, kó dẹ̀ bá wa ṣàlékún àzíkì àti àánú rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n lọ sójú ìlú ìyẹn nílùú Ìbàdàn. Bákan náà àwa tá ń bẹ nílé náà tó ń kálukú wa náà ń fi ọkàn bá lọ, tó yẹ pé gbogbo ìgbà là ń wojú fóònù pé kí ni ń ṣẹlẹ̀ gbogbo wa náà ni akí àánú Ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Bàbá mi Ọlọ́lágbẹ̀ndù Wàsíù Àjí sọ pé ẹ ṣeun amina gbogbo ẹni tẹ́ ń ṣàdúrà, mo ṣe àmì sí àdúrà yín tí ẹ ń ṣe. Àdúrà yín nìkọ̀ọ̀kan yín náà ó gbà. Nígbà wọn ni wọ́n dé court, ó wù mí kó jẹ́ wípé kí ni report tí wọ́n wà níbẹ̀ padà wá ṣe àfikún ní orí ẹ̀ tí màá dẹ̀ ka ní tí wọ́n bá bọ̀ ní court yẹn. Ó dà pé ìyà kò lè so tí màá kà jáde, so màá dẹ̀ tú níwọ̀n bá bí Ọlọ́run bá ṣe fún mi ní ìyọ̀ǹda láti fi jẹ́ pé gbogbo àtàǹbẹ̀lẹ̀ bóyá tá a bá ti ń gbọ́ nǹkan míì tẹ́lẹ̀ ká lè gbọ́ ohun tí ń jẹ́ original ọ̀rọ̀ ní alẹ́ yìí, ká lè gbọ́ original ọ̀rọ̀. Mo ń bọ̀, mo fẹ́ mú MP mi náà, mo fẹ́ mú MP mi kó jẹ́ pé MP ni màá fi play kíní yẹn kó ohùn yẹn lè bá jáde. Mo fẹ́ kí ohùn yẹn kí ó jáde, ó dà kó ti connect nípa wípé àwọn tí wọ́n lọ sí court tí ẹjọ́ yẹn ṣe ojú wọn, tẹ́jọ́ yẹn ṣe ojú wọn tí wọ́n dẹ̀ fún wa ní report ká gbọ́ báwo ni ọ̀hún ṣe rí látẹnu àwọn bàbá wa imam kọ́lọ́n kó bá ṣàlékún àlàáfíà wọn. Masha Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. Akí gbogbo àti wọn ni a máa dúpẹ́ àtàwọn gbogbo wa náà pátápátá, ẹjẹ́ a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ wa kò fàjà rárá, kò fariwo, kò fa nǹkan kan ju pé ká máa bẹ lọ́run ká sì máa dúpẹ́. Ẹ lákùn ṣe ọ̀rọ̀ yẹn ń jáde sínú kinní, tó bá ń jáde ẹ bá mi tẹ yes, tẹ bá ń gbọ́ yé dáadáa, tẹ bá ń gbọ́rọ̀ tí MP yẹn ń sọ, ẹ bá mi tẹ yes pé ó ń jáde, so kí n fi lè mọ̀ àbí kí n ṣe adjustment sí volume. Ká máa dúpẹ́, ká máa bẹ Ọlọ́run, ká máa fi Ọlọ́run lẹ̀ nígbàkangbà kan gbà tá a ti mọ̀ pa wà ní ààyè òótọ́, alhamdulillah, ààyè òdodo. Alhamdulillah, ìpa lọ àti darí dé. Àmọ́ ọ̀rọ̀ náà ní ṣókí ni pé a tún lọ ní kóòtù ń bẹ ní ọ̀dì 7 tí ń ṣejọ́ mẹ́jọ. Lágbára Ọlọ́run, kóòtù tún ń bẹ ní ọ̀dì 27 tún ń bẹ ní ọ̀dì 28. Ọ̀rọ̀ lórí ẹjọ́ tí àkọ́kọ́ fà ló jẹ́ ẹjọ́ tí wọ́n dànù. Èèyàn ni wọ́n fà láàrin ara wọn pẹ̀lú lọ́ọ̀yà wọn àti lọ́ọ̀yà wa tádọ́jà náà jẹ́ ọ̀rọ̀pọ̀ ń bẹ tí àwọn adájọ́ wá sì béèrè fún láti fáìní wọn pé wọ́n san 250,000. Wọ́n á fà máa ra wọn lọ́wọ́ títí ọ̀rọ̀ eléyìí wọ́n fà á títí dé pé wọ́n fi ọ̀rọ̀ yẹn tì kó tó di pé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sórí ẹjọ́ ti Yunusa àti ti tó pe bàbá Sọ̀hún gangan ní dìmídìmí. tó eléjọ ayọ̀ ìtúnyún wọ́n ti da ẹjọ́ eléyìí náà wọ́n ti da ẹjọ́ náà àwọn ẹjọ́ OMC ni tí èyí tó jẹ́ akọ̀wé OMC wọn tó náà bẹ́ẹ̀ ń bẹ̀ tí gbogbo wọn ti ń ka ọkọ̀ gbogbo wọn náà sí ibẹ̀. èmi la wá gbọ́ bí ẹjọ́ ti bàbá Sọ̀hún tí Yunusa pè wọ́n bá wọn bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ ẹ̀yà lọ́ọ̀yà wọn àwọn ìwé tí ó fẹ́ fi rojọ́ ó tẹ́ndà sí ilé ẹjọ́ èyí ò ní àwọn lọ́ọ̀yà wa náà ó tẹ̀wọ́ gbà táwọn náà ṣiṣẹ́ ní orí ẹ̀ láti jẹ́ káwọn náà sọ méjì tí wọn.
níbẹ̀ ni àwọn lọ́ọ̀yà wa dìde lọ́ọ̀yà wa tó wá fẹ́ tó 5 sọ̀rọ̀ kan náà lọ́ọ̀yà náà wá dìde wọn láti sọ̀rọ̀ nípa pé ilé ẹjọ́ tó sọ wá fún Yunusa ní ìwé ìdánilọ́wọ́kọ́ láti má fi èèyàn joyè tá a bá gbàgbé pé wọ́n ti sọ fún ilé ẹjọ́ ti sọ fún Yunusa pé kò gbọ́dọ̀ fẹ́ ní kankan joyè kò sì gbọ́dọ̀ sí kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ìwé yẹn ti wà nílẹ̀ wọ́n tẹ́ndẹ̀ àwọn ìwé yẹn àti ìwé tí wọ́n fi dá lọ́wọ́kọ́ so wọ́n sì ka gbogbo ẹ̀ náà fún níbẹ̀ ni adájọ́ náà ti wá béèrè lọ́wọ́ lọ́ọ̀yà àwọn pé síbẹ̀ lórí ó wá lóhun ò máa ń pariwo débẹ̀ àwọn bọ̀ ya sọ fún ẹ pé ìdúró náà wọ́n sì kóòtù déètì ìjọ tó ṣe àti déètì gbogbo tó ṣe gbogbo ìrìnàjò yẹn náà wọ́n sọ bó ṣe lè fi èèyàn joyè wọ́n sọ bẹ́ẹ̀ èèyàn adájọ́ náà wá bínú pípọ̀ gan-an wọ́n bínú pípọ̀ gan-an ẹni tó bá wà ń bẹ̀ ni wọ́n mọ̀ pé òjò pa wọ́n ẹ̀mọ̀ bí òjò bá pa adìẹ yọ ọ̀ka gbúlúntù ni so abọ́dẹ̀rìn àbábọ́ aláàbọ̀jẹ̀ agbóúnjẹ ọwọ́ à ń bẹ̀ Yusufu ọwọ́ à ń bẹ̀ Síkírù tọ́ná mọ́kà ọwọ́ à níbẹ̀ èyí tó ń gbúrò àbá sọ̀hún ó ní sọ̀hún fèyí sí Martina tó wà ń bẹ̀ so wọ́n á pọ̀ báwọn tí wọ́n jọ wá wọ́n fẹ́ tó 9 mẹ́wàá gbogbo ojú okùn bá àti ọ̀rọ̀ dé ojú ẹ̀ débi pé lọ́ọ̀yà wọn dìde ní àrùn tó fẹ́ sọ̀rọ̀ kọ̀ rọ̀rọ̀ kankan sọ mọ́ ọbẹ̀ sí gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ ni lọ́rọ̀ kò lọ́rọ̀ kankan sọ kò tiẹ̀ wọ́n tó ń pa adájọ́ ìdá ọ̀rọ̀ bó pé mùsùlùmí lòun bọ́n ṣe wà yìí mọ̀ ń gé ọ̀rọ̀ ni o bọ́n ṣe wà yìí ọlọ́run ló ní òun kàdá pé mo ní ọmọ láyé pé ọlọ́run kàdá pé torí pé wàhálà kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó ń sí bá àná tó ń ṣiṣẹ́ ń bẹ̀ pé ọlọ́run ló kárí àrà kó tó di pé ọlọ́run fà àwọn yọkù ní ibẹ̀ ìwé náà nílé báyìí tí ìbá ṣe pé ọba ọ̀dà sọ àwọn lọ́ọ̀sì sọ wọn pé ẹni tó ní ẹrù ló lẹ́rú kábíyèsí ló ní ìlú ló sì sásì ní gbogbo ẹ̀ so adájọ́ náà wá sọ̀rọ̀ pé wọ́n fún ẹ nígbì pé kò gbọ́dọ̀ sí nǹkan kan ó sì bẹ̀rẹ̀ sí í ṣe ọmọ ẹ̀dógún ó lẹ̀ ní bẹ́ẹ̀ ni pé àwọn àjọ ọ̀bọ̀ sórí múbàrí wọn àyà ká àwọn èèyàn àwọn tó ju àwọn tó bí wọn ọba àti ìbáṣepọ̀ àánú ọlọ́run tí wọ́n rí gbà nǹkan tí ń pèsè ogun gbogbo ti yìí kí lọ́ọ̀yà rẹ̀ ó lọ sọ fún un pé àwọn gbọ́dọ̀ tún gbọ́ kó nǹkan kan tí gbogbo tí ń ṣe pátá gbogbo ẹ̀ ló wà ní fáìlì táwọn sì ti rí tó má tún gbọ́ ó tún gbọ́ ìtọ́ yẹn kankan ẹ̀kejì nígbà pé kí wọ́n lọ sọ pé gbogbo oyè tó fẹ́ jẹ yẹn àwọn dànù àwọn dànù ní oyè tó fẹ́ jẹ yẹn àwọn ti dànù wọn gbọ́dọ̀ jẹ kankan tó bá jẹ́ pé wọ́n bá sì jẹ́ pé òní wọ́n ní ọ̀la ni wọ́n fẹ́ ṣe tó bá jẹ́ pé ọ̀la ni wọ́n fẹ́ ṣe tí wọ́n ti pa màálù tí wọ́n bá ti pa ẹran wọ́n fún wa pé wọ́n há ẹran náà wọ́n máa jẹ́ fúnra wọn wọ́n gbọ́dọ̀ ṣe ayẹyẹ kankan adájọ́ wọn sọ pé tí wọ́n bá jẹ́ mọ̀ bá rẹ̀ ní jẹ́ wọ́n gbé wá sí Ìbàdàn òun jẹ́ tí wọ́n fi sọ̀rọ̀ bá kò gbọ́dọ̀ ìwọ̀n kan ti dá lọ́wọ́ kọ́ pé kankan gbọ́dọ̀ jẹ oyè tí wọ́n bá yìí ti jẹ́ wọ́n ti dànù ní ṣókí bí ọ̀rọ̀ náà ó ṣe lọ gbogbo wọn sì jáde àwọn náà dìde kọ́dà mi ó wúlé dé gbogbo wọn débi pé ẹgbẹ́ òlẹ́ pé kọ Yusuf ó padà gbàgbé fìlà sílẹ̀ ó sọ̀kalẹ̀ tán ló tó rántí pé òun ò dé fìlà ẹ̀pẹ́ tọ́rọ̀ bá jọ̀rọ̀ lọ téyà bá tó yà ọkọ̀ yà pé ẹ̀yà ọ̀gá ya ẹni ọ̀nà mi ìyá ọmọ sàdá fẹ́ ni ọ̀nà mi bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ti rí ní òní gbogbo àwọn tán lọ wọn bá dùn ní bọ̀ wálé inú mú ìpàdé tẹ́rí tí wọ́n pè ní pàjáwìrì tẹ́rí tí wọ́n pè àwa lọ́hùn ni wọ́n ti ń fún ààrẹ sọ̀kalẹ̀ tí wọ́n láre fún àwọn ní ààbò ó dàgbà tá a sọ̀kalẹ̀ kì í ṣe wọ́n ní náà sọ wọn pé gbà wá rí báyìí kó láwọ̀ àti àṣì pẹ̀lú ìnáwó ọ̀la nìsín àtàlì sílẹ̀ wọ́n ti sin kankan wọn ìjà pélé ní gbogbo ẹ̀tẹ́rí tí wọ́n ti sáré pè tàbí sáré pè pàdé pàjáwìrì tí wọ́n pè so bí ọ̀rọ̀ náà ó ṣe lọ ẹ̀tọ́ bá tó wà nínú àtàjọ tó lè tún sọ̀rọ̀. mashallah alhamdulillah mo lérò wípé gbogbo wa ni a gbọ́ ọ̀rọ̀ yẹn yé gbogbo wa ni a gbọ́ ọ̀rọ̀ yẹn yé gbogbo alágbọ́ ọ̀rọ̀ yẹn gbogbo ẹni tẹ̀ ń wọlé ajé àtàwọ̀ Rónkẹ́ mo kí yín púpọ̀ alaikum salam tó lábàá kàtà àánú ọlọ́run ní fi yín lẹ̀ ọlá ìyá nàbì ní iwájú ọlọ́run ẹ pé gbogbo alágbọ́ ọ̀rọ̀ yẹn ẹni tí ń sọ̀rọ̀ yìí ó wà nínú kóòtù ni
táwa bá ní ká máa sọ wípé bí wọ́n ṣe fún wa ní report a lè fi kún a lè fi lékún ṣùgbọ́n àwọn tó ṣe kí ni tọrọ yìí sojú wọn táyé ó jẹ́ pé sàbúrí ló jẹ́ fáwọn àwa nísìnyí sàbúrú gbọ́ ni gbogbo bí wọ́n ṣe ń dramatize yẹn àwọn tó wà ń bẹ̀ ni wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣàlàyé pé ń gbọ̀n báyìí ń ṣe báyìí so àwọn ni wọ́n lè sọ àwọn ò lè sọ so bọ́ọ̀rọ̀ ṣe bó ṣe jẹ́ nìyẹn ní ọ̀rọ̀ court case tí wọ́n pè but láti kàn ṣàlàyé díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí ó jáde níbẹ̀ so eléyìí ni ọ̀rọ̀ tó jáde láti High Court of Justice Ọ̀yọ́ State of Nigeria ní Ìbàdàn division holding at Ibadan or the division holding at Ibadan only before the Honorable Justice K.A. Adedokun Judge this Wednesday 10th day of April 2025 tó nígbà àwọn ka gbogbo tí wọ́n fẹ́ ká lọ kókó tá fẹ́ yọ níbẹ̀ òun ní pé kíni wọ́n ní kíni yìí ẹjọ́ yìí ìgbẹ́jọ́ yìí ó wáyé láàrin Alhaji Taliat Yunus Olusina Ayilara and 8 ORS beya 8 others are I don't know àwọn ni claimants and then láàrin ọba wa His Imperial Majesty Ọba Gandhi Olaoye and 9 ORS defendants so wọ́n wá ka gbogbo àwọn tí àwọn lawyer tí wọ́n ṣe kí lóko ẹ̀ tí wọ́n á ní on the agreement ibi tí gbogbo wa tá padà fẹnu kò sí nígbà tó ní wárò ẹ̀ pé wọn ò lè máa kọ́pẹ́ táyé wá sọ wípé wọ́n gbàtà lọ Kẹ́hìndé sọ pé wọ́n gbé yọ̀bọ̀ wọn ò fẹ́ rogbo ilé yẹn but nígbà tá a gbà lọ wájú tá a gbà sẹ́yìn ibi tá a gbà sí on the agreement of all the land council in this case this suit is adjourned to 7/5/2025 nígbà wọ́n sọ̀kalẹ̀ gbogbo tí wọ́n tó ń kálukú tender tó ní lọ́wọ́ wọ́n ní wọ́n wá sún ìgbẹ́jọ́ yẹn di ọjọ́ keje nínú oṣù karùn-ún 2025 tàwa náà ó túmọ̀ sí pé next week Wednesday if I'm not mistaken wọ́n wá sọ wípé for the case management conference and subsequently to 28 and 29th maintain status to 28 and 29 May 2025 for trial so pé ìgbẹ́jọ́ ó tún wáyé ní 28 àti 29 again lẹ́yìn next week tó ń sọ yẹn so níparí oṣù yìí bákan náà ọjọ́ méjì on the 28 and on the 29 ìgbẹ́jọ́ tún máa ìjókòó ìgbẹ́jọ́ tún máa wáyé because wọ́n sọ nínú àlàyé wípé ẹni tó fẹ́ adájọ́ yẹn wọ́n láwọn ń lọ sí Maka láti lọ ṣe iṣẹ́ mímọ́ iṣẹ́ hajj àbí Ọlọ́run ọba àlekè ọlá kó bá wa ṣọ́ wọn lọ kó dẹ̀ bá wa ṣọ́ wọn bọ̀ gbogbo tó ń bá lọ ṣe lọ́hùn Ọlọ́run kó jẹ́ kó já sí ìtẹ́wọ́gbà níwájú ẹ̀ so ó ṣeé ṣe kó jẹ́ pé láàrin àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú yìí kí ìgbẹ́jọ́ yẹn kó parí ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ibi tí wọ́n bá bá adé tí wọ́n fi lọ sí hajj nígbà tí wọ́n bá dé wọ́n wá ṣe kí ni o wọ́n á wá continue nínú àlàyé àwọn tí wọ́n lọ wọ́n wá sọ wípé parties are hereby ordered to maintain status quo until final determination of these suits wọ́n ní igun kínní àti igun kejì oníkálùkù wọn gbọ́dọ̀ máa ṣe jẹ́jẹ́ oníkálùkù wọn gbọ́dọ̀ fi ọwọ́ ọmọ wọn bọ́sọ́ oníkálùkù wọn gbọ́dọ̀ ṣe wé agbéjẹ́mọ́wọ́ àti ẹni tó ń pèrè ẹ̀ ní máàmù ní o àti igun kejì lọ́dọ̀ bàbá kábíyèsí ní o wípé a fi yàn jẹ́wọ́ yẹ ẹ̀sìn nínú ìlú wọn ní ká dáwọ́ ẹ̀ dúró lásìkò yìí ná nígbàtí ẹjọ́ ń lọ lọ́wọ́ ó ṣe déédé ọ̀rọ̀ mi tí mo sọ bóyá níjà àrùn program tí mo ṣe wípé ìwọ Ọlọ́run bò láwọn ẹ̀kan ṣe lè ya kàtà báyìí ná wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan wọ́n dẹ̀ fún ọ níwèé náà ni wọ́n kà jáde náà ni wọ́n sọ yìí tẹ́yìn náà gbọ́ pé wọ́n lò gbọ́dọ̀ fi yàn jóyè wọ́n dẹ̀ fún ọ níwèé pé ìtẹ́ ẹlẹ́fẹ́ ṣe program tẹ́ fẹ́ ṣe níjọba ẹ̀ báyìí o ẹ gbọ́dọ̀ ṣe ẹ wá change date jọ tẹ́ ṣe yẹn ẹ wá sún date yẹn wá sẹ́yìn ẹ wá wé àwọn èèyàn ní láwàní nínú mọ́sálásí
but later níjọ́ Sunday yìí mo wà ní program kan ni mo ti ń gbọ́ nínú àwọn tí wọ́n jẹ oyè yẹn ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ bóyá barrister àbí nǹkan I don't know. So ẹnìyẹn sọ wípé ọmọ ẹ̀gbọ́n màmá òun ni wípé 500,000 naira ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ mọ́ owó òun náà pọ̀ owó òun náà pọ̀ bó lè yóò ṣe gba dúró owó òun tó yí òní kọ́ yàn òyí ó kọ́ ẹni tó dà á lẹ̀ ẹni tó apalásẹ̀ pé ó gbọ́ ọ̀sẹ̀ kan yà pé ibo ló ti wá rí i pé ó ti na in lójú sàrú mẹ́jẹ kókó sàwé láwà ló fún wọn certificate nínú mọ́sálásí ní tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe. Why people are so illiterate, educated illiterate, illiteracy of education. Ẹ kàwé ẹlẹ́ẹ̀jà àwọn nǹkan bẹ́ẹ̀ ní tí wọ́n láwọn jáde kódà àti láwọn nǹkan tó yẹ kí wọ́n dipò ńlá múrí ní Nàìjíríà. Ẹnìkan wá lóun fẹ́ fi joyè ìlú oyè ìlú ńlá pẹ́fà oyè odidi ìlú tí ó kárí Ògbómọ̀ṣọ́ land ẹ̀ẹ́dẹ̀ fi tó o nílùú létí tí wọ́n bá sọ fún yín pé ẹ gọ̀ ó yẹ kẹ́yìn gẹ́gẹ́ mọ̀ pé ẹ ponú. Ẹ má bínú ẹbí ẹ ṣe yín kì í ṣe pé mo fi ń pè bú o but bọ́rọ̀ yẹn ṣe ń lọ wọ́n níbẹ̀ yẹn bá ṣe lọ nìyẹn ṣe máa ń sọ̀kọ̀ ẹ̀ bọ́rọ̀ yẹn ṣe ń lọ ni mo ṣe ní kí n sọ. Bẹ́ẹ̀ bá rẹ̀ ni pè yín pé bọ̀dá ọ̀nkú bàbá grandpa daddy kí wọ́n pè é sọ̀rọ̀ pé ṣé ẹ̀sìn gbá ṣé ẹ̀sìn ṣé orí yìí sì pé pẹ̀lú tẹ́ fẹ́ ṣe yìí ó yẹ kẹ́yìn gangan ó pera yín pé ó dàpá àgbàfà pẹ̀lú tá à ń ṣe yìí. Mo wà ń gbọ́ tí wọ́n ní wọ́n ń ṣèkéde kan tí wọ́n lọ sórí rédíò wípé àwọn fẹ́ ṣèwúyè ní ọ̀la kún má lẹ́yìn gbogbo tí wọ́n sọ fún pé ẹ gbọ́dọ̀ ṣe náà àdẹ̀tú rí wípé ẹ tún ń pa ẹran nínú mọ́sálásí. Mò ń bọ̀ lórí eléyẹn mò ń bọ̀ lórí ẹ̀ gbogbo yín tí wàá lọ tẹ́wọ́ ẹ tí wàá lọ tẹ́rí lẹ̀ wọ́n ń wé yín láwà ní. Ṣé ẹ wá sọ pé ok ìgbà tẹ́ ẹ wá ń pè àwọn ẹ̀ pé kí wọ́n bá yín wúyè ẹ wá ń darúkọ nínú kéde yín ni o ẹ ń darúkọ Olúgbọ́n ẹ ń darúkọ Òǹpẹ̀tù àtàwọn nǹkan wípé royal father of the day ẹ wá darúkọ ọ̀rọ̀ yẹn ó bù yín kù. Olúgbọ́n ní tẹ́rítírì rẹ Òǹpẹ̀tù ní báńdì ibi tó gbọdọ̀ tẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Ṣọ̀ún nìkan ni ò síbi tí ò lè tẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ torí pé àti Gbọ́n àti Jẹ́rù àti Òkè Elérin àti Ìgbò àti àwọn Ìrẹsà àti Alápà gbogbo ibi tí ò bá wù kó o ti pè èèyàn tó bá sì ń jẹ́ tẹ́rítírì Ògbómọ̀ṣọ́ o tí wọ́n ń bẹ nínú Ògbómọ̀ṣọ́ o Ṣọ̀ún ló ní gbogbo ẹ̀ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Olúgbọ́n of Orílẹ̀ Ẹ̀gbọ́n ní jẹ́ that Orílẹ̀ Ẹ̀gbọ́n sì ní ó wà included mẹ́nu tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́. Ok tí ilé ẹjọ́ ò bá wá dá yín lọ́wọ́ kọ́ pé ẹ̀ gbọ́dọ̀ ṣé o sì lérò pé àwọn tó o pè yẹn àwọn ọba yẹn kí wọ́n tó fi hàn jọba àwọn ọ̀pẹ tó ní làákàyè ni wọn èèfòpònú dìdìrín wọn èèfì dìdìrín jọba wọn èèfòpònú jọba. Wọ́n mọ̀ pé ẹni tó ní làákàyè ẹni tó bá ní làákàyè tó bá gbọ́n tọpọlọ ẹ pé òun náà fi máa ń jọba. So wàá invite irú àwọn yẹn sí ìjókòó òun àwọn náà ó sì wá dìde wọ́n sì náà wá àwọn wọ́n họ́nà invitation rẹ̀ àtúnwọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ponú. Torí wípé kí ni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ponú wọ́n ya amukun mẹ́kọ̀ọ́. Torí tẹ́nìkan náà bá ṣe bẹ́ẹ̀ ní tẹ́rítírì tiwọn kẹ́nìkan wá fìyàn joyè láì sí ìmọ̀ sí wọn níbẹ̀ ní tẹ́rítírì wọn kó wá nígbà náà ń kọ́ o òun wá invite Ìbà Abógundé sí Orílẹ̀ Ẹ̀gbọ́n ẹ mọ̀ pé normally Ìbà Abógundé ó ti mọ̀ pé òun ẹ má bínú kọ̀ọ̀kan wọlé ló fà tó ìkíní ẹ̀ fi dúró. So Ìbà Abógundé ti mọ̀ pé àwọn ò tó bẹ́ẹ̀ káwọn wá sórí Ilé Ẹ̀gbọ́n because kò sí bí wọ́n ṣe débẹ̀ tí wọn ò ní yọjú sí ààfin Olúgbọ́n kí wá ni wọ́n sọ pé àwọn wá ṣe nínú ìlú ẹ̀. Kò sí wọn ò lè invite wọn sí Jẹ́rù kẹ́nìkan fìyàn joyè láì sí ìmọ̀ sí oníjẹ́rù níbẹ̀ Òǹpẹ̀tù Jẹ́rù kọ́ wá láwọn invite onípa kí ọ̀tán torí gbogbo àwọn tó ń jọ wà ní Sàwáwù nìyẹn gbogbo àwọn olóyè ààfin bàbá tèmi
àwọn olóyè àfihàn tèmi àwọn ààrẹ àgò àwọn ìyálóde gbogbo wọn àyẹn náà jọ wà ní sàwáwù pẹ̀lú àwọn ọba tí mò ń dákọ̀ wọn first class ọba jọ ní gbogbo wọn. káàrẹ àgò wá gbé wọn lọ sí ìlú ọ̀kín àpà ń bẹ̀ káàrẹ àgò wá lọ wípé ẹnìkan ń fìyàn joyè láì símà sí ọlọ́kín àpà ọ̀fọ̀kín àpà níbẹ̀ kí ni wọ́n láwọn fẹ́ lọ ṣe ó wá fẹ́ máa fi orí àwọn ọlọ́lá àwọn ọba ó fẹ́ máa forí wọn gbára wọn ká tó wá pé alhamdulillah mo sọ níjó ní pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ joyè yẹn even àtàwọn ètò ti jẹ ṣáájú gbogbo èmi ni mufti ni hadimuli islam ni hadimuli islam lẹ́yìn sàbẹ̀ khadimul islam hadim ìtumọ̀ hadim òun ni ẹni tí ń wó islam ọlọ́run ní àti Allah wa àti rasul ẹ tẹ̀lé àṣẹ mi ẹ tẹ̀lé àṣẹ ànábì tí mo ránṣẹ́ sí yín èyí ànábì Muhammad olúwa wa ní wa ulil amri minkum àtàwọn tá a fi ṣe alákòóso lórí yín ẹ̀yin wá ń dá sí àwọn alákòóso yẹ kọjá ẹ wá lọ ń ṣe tí ò yẹ kẹ́ máa ṣe àwòwò yín kò wá tán yín bí ẹ kú àṣedànù ijó ní o so kò máa dìjà àwọn olóòní àbíjẹfà ẹ mà kú àṣedànù o ẹ kú ànásòfò owó ẹ kú àṣedànù ẹ kú ànásòfò owó ẹni tó bá lóhun ò ní sin lọ́hun in tí ò tọ́ lọ́hun ni ó máa sìn ẹni tó lóhun ò ní sin lọ́hun aksam to billah in tí ò tọ́ lọ́hun in tọ́ lọ́hun dá in lo nítọ̀hún ó máa sìn tawan aukarhan sọ̀hún gangan àwọn ní kíni àwọn ní ọ̀gá fún gbogbo àwọn lọ́balọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ yìí àti gbogbo agbègbè rẹ̀ ẹ̀gbọ́n tí bàbá sọ ni wọ́n wà lóde kan wọ́n wá sọ wípé èmi ò kò sí ní tó kàn mí nípa north kò sí ní tó kàn mí nípa south kò sí ní tó kàn mí nípa Sùúrùlérè kò sí ní tó kàn mí nípa Ògo-Olúwa kò sí ní tó kàn mí nípa Oríire àwọn olóṣèlú ni wọ́n lo eléyìn ní tìtorí ọ̀rọ̀ òṣèlú tiwọn gbogbo ẹ̀ bó ṣe jẹ́ wọ́n ṣe pín sí márùn-ún ẹyọ kan náà ni Ògbómọ̀ṣọ́ náà ni gbogbo ẹ̀ olórí Ògbómọ̀ṣọ́ sì ní Ṣọ̀ún ni irrespective of ẹni tí ò bá wà lórí àpèrè náà ẹ gbọ́ irrespective of ẹni tí ò bá wà lórí àpèrè náà òun ló ní gbogbo Ògbómọ̀ṣọ́ òun ní gbogbo orí adé Ògbómọ̀ṣọ́ ṣe kí ni náà ń ferí balẹ̀ fún ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba àánú Ọlọ́run lórí wa ni adúpẹ́ bẹ́ẹ̀ni kàbá ní ìtàn kìíní kan yẹn ìtàn lẹ́yìn máa sọ àánú Ọlọ́run lórí wa adúpẹ́ gbogbo àwa ọmọ Ṣọ̀ún so wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n ní tòun ti wọ́n ṣe wá kà ẹ jẹ́ kí n kà síwájú wọ́n ní ìgbẹ́jọ́ yẹn wá lọ wípé gbogbo ohun tí ń jẹ́ ní tẹ̀ ń ṣe ó ní parties are hereby ordered to maintain status quo until the final determination of this suit wọ́n lẹ́nì kankan yín àti gùn kínní àti gùn kejì wọ́n ní kó ní kálukú yín ó léèlò ẹ lọ rèé so ewé agbẹjẹmọ́wọ́ títí tí ìdájọ́ òdodo fi wáyé tí ilé ẹjọ́ ó fi determine ta lẹni tó wà lórí ẹ̀tọ́ ta lẹni tó wà lórí àre ta ní ń jẹ̀bi ta ní ń jàre tí ilé ẹjọ́ ò bá tí validate kó sọ̀rọ̀ wípé báyìí òun ní kẹ́ẹ̀ṣe máa ṣe ẹ fílẹ̀ kó máa ṣe máàmù ẹ lọ ẹ yọ kò ní máàmù pẹ̀lú àwọn ẹ̀rí tẹ́ kó wá yìí bí ilé ẹjọ́ ò bá tí sọ bẹ́ẹ̀ ẹnìkankan yín àti gun ọba ni àti gun wọlé máa mú ni wọ́n lẹ́nìkankan yín ò gbọ́dọ̀ fìyàn jóyè wọ́n wá sọ wípé kí ni wọ́n ní until the final damage of this suit wọ́n ní in other words lọ́rọ̀ míì ẹgbọ́n o in other words lọ́rọ̀ míì parties are restrained from making any appointment igun kínní àti igun kejì wọ́n ní ẹ gbọ́dọ̀ make appointment ẹ gbọ́dọ̀ fẹ́ ní kankan jóyè
ẹ gbọ́dọ̀ nominate ẹnì kankan ipe ẹ fẹ́ wé ńlá wà ní abẹ́ ẹ fẹ́ fi joyè tó jẹ́ oyè Islam, oyè ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́, oyè ẹ̀sìn Islam ẹja tún máa là á, oyè ẹ̀sìn Islam ẹnì kankan igun kínní igun kejì ẹ gbọ́dọ̀ fẹ́ ẹnì kankan jẹ́ àwọn tẹ́ ẹ ti fi jẹ́ tẹ́lẹ̀ kẹ́ ẹ tú láwà ní kò lórí wọn káwọn ìyàwó máa fi ṣẹ́gì káwọn ẹ̀tú láwà ní kò lórí wọn káwọn ìyàwó wọn máa fi ṣẹ́gì nílé ẹ gbọ́ wọ́n ní kẹ́ ẹ dismiss àwọn oyè yẹn ẹnìkankan yìí ò gbọ́dọ̀ fìyàn jóyè wọ́n wá sọ wípé for making an appointment of turbaning or end of any person pending the hearing of final determination of this case títí tí ẹjọ́ yìí ó fi wá sópin tí wọ́n fi finalize judgment pé tọ̀ ibi tá a dájọ́ sí nìyí ẹnìkankan yín ò gbọ́dọ̀ fìyàn joyè ló jẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́ẹ̀joyè níjó ni ẹ̀kú àṣeṣòfò la ilaha illallah ẹ̀kú ànásòfò ẹ̀kú àṣedànù la ilaha illallah ya lal asaf ó mà bàyánú jẹ́ o la ilaha illallah well it is well àánú Ọlọ́run ò ní fi wá Ògbómọ̀ṣọ́ ò ní dàrú ẹgbọ́n tádájọ́ yẹn sọ wípé tí ò bá ṣe wípé ìwọ ń wá bò nílùú ó ti dàrú ó wá fún wa ní instance ìgbà tí àwọn fi ń bẹ ní apá òkè ọya irú ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ká níbi irú ẹ̀mí bẹ́ẹ̀ làwọn ará Ògbómọ̀ṣọ́ níni nǹkan ó ti yàn ìyẹn la fi ń pe bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìníà Olúṣèyí Mákindé a mọ̀ wípé ẹ̀rí tí ń ṣẹlẹ̀ yìí sà Your Excellency a mọ̀ wípé ẹ̀ ń gbọ́n tí ń ṣẹlẹ̀ yìí sà please come to our aid in Ògbómọ̀ṣọ́ ẹ má wo kíní yìí níran o the #1 citizen in Ọ̀yọ́ state is you sir security gbogbo state yìí ọwọ́ yín ló wà sà ẹ má jẹ́ ó dìyẹn panyẹ́rin ẹ jẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ ní Ifá àti Ìlú-Òbú ẹ má yẹ kí t'Ògbómọ̀ṣọ́ orí bẹ̀ kí ẹ fi bọ́ wá nǹkan ṣe sí àṣẹ ń bẹ lẹ́nu yín ẹ lè pàṣẹ kan tí mọ́sálásí yẹn patọ́rọ̀ yóò fi yanjú bàbá yanjú ọ̀rọ̀ láàrin èèyàn méjì àìfi ilẹ̀ fẹ́ nìkan kó máa lò ó lọ káàlà ń parí ìjà láàrin wọn àwọn méjì ń jà sóúnjẹ eléyìí lóhùn lòún ní eléyìí lóhùn lòún ní ẹ wá ló ka ọ̀dà náà bó ló ṣe jẹ́ tiẹ̀ ẹja bá yín yanjú ẹ̀ ẹnìkan wá ń jẹ́ lọ wá ní kẹ́nìkan máa jẹ́ lọ kẹ́ ẹ tó bá wọn parí ọ̀rọ̀ tán kẹ́ ẹ tó yanjú ẹ̀ tó bá ti jẹ́ tánu abọ́ńkọ́ ibo lẹ fẹ́ dájọ́ sí kálẹ́lì kejì ló sì ní láì sọ wípé bàbá wa ọlọ́lá jùlọ ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sílùú Ògbómọ̀ṣọ́ o Ògbómọ̀ṣọ́ ò ní dàrú Ọ̀yọ́ state ò ní dàrú ẹ dákun torí t'Ọlọ́run ẹ rí i pé nínú gbogbo tá à ń ṣe yìí náà làwọn nǹkan tó fi ń wá àwọn ń pe ẹnìkan ní kílókù ẹ nílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ ń bẹ yẹn kó máa wá gbé la ilaha illallah ìwà ń gbé èèyàn láti Ògbómọ̀ṣọ́ láti lọ fi borí àwọn àfáà tí ń bẹ ń bẹ mo ka kinní kan lánàá mo ka ọ̀rọ̀ kan lánàá ó bà mí lọ́kàn jẹ́ pé àwọn ará Ọ̀yọ́ wá ń là méjì pé sáwọn ò láfà nínú ìlú àwọn ni ẹ wá ń fọ̀rọ̀ àṣẹ wáàzì àṣẹ kinní kan àṣàdúrà bẹ̀rẹ̀ ẹ wá fi ń ṣe kinní ẹ fi ń ṣe politics àwọn lẹ́ni tó ń délé ìmáàmù nílùú Ọ̀yọ́ tó jẹ́ mufasiru àgbà fún ìlú Ọ̀yọ́ ẹ wá fẹ́ gbé nǹkan borí ẹ̀ kọjá ẹ wá lọ gbé ẹnìkan láti inú ìlú kan pé kó wá ṣàdúrà bẹ̀rẹ̀ ìbò náà ti ń ṣerú ẹ̀ àwọn ará Ọ̀yọ́ ti ń bínú ẹ má jẹ́ ó di wàhálà láàrin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ débi táwa máa lé ikú síra wa àbọ̀ ọlọ́lá jùlọ Olúṣèyí Mákindé ìṣẹ́ṣẹ́nsìsà ẹ dákun torí t'Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ bá wa wọ́n ti sọ̀rọ̀ yìí di politics ó ti sọ di òṣèlú pátápátá ẹ rí nínú ẹ náà níjọ́ Sunday yìí ìmọ̀ ọ̀dà táwọn Fatul Korib wọ́n ń ṣí mọ́sálásí kan wọ́n tún wá lọ gbé ìwọ́ tó olóhùn ṣe wà límọ̀ fáwọn ó ń sọ̀rọ̀ yẹn ọkàn mi sì ń bàjẹ́ pé sílẹ̀ yóò mọ tí ń ṣe ni kódà àwọn tó bá ní làákàyè tó jiná níjókòó yẹn wọ́n mọ̀ pé kò mọ tí ń ṣe o ní program tí wọ́n náà fẹ́ ṣe tó ní àwọn ọmọ ó láwọn ọmọ kéwù òun ṣe wà límọ̀ ó
wá fi àwọn ọmọ ìwọ tí gbogbo àwọn èèyàn ń bọ̀ wá bá ìwọ tó gbàlejò àwọn èèyàn dìdìrín tí ń ṣe adánásìrè náà wá sọ pé àwọn 14 mo ní àìwà àwọn òpònú la ilaha illallah kéte ẹ̀dàgbà tẹ́ ń ṣe rán dandan o wá fi òfìlú rẹ lẹ̀ nǹkan ńláńlá tó ń sẹ́nu lù rẹ òfin lẹ̀ wá lọ sí wá lọ sí Ọ̀yọ́ wá sọ pé wọn láláàfin pè ọ́ ndífá bífá bá fọ aláàfin lọ́ba tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ìyàwó ni tóun àtọkọ rẹ̀ ní muskila wọ́n á ní kó lọ bẹ ọkọ rẹ̀ kó lọ wá tútú bá fọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ kó wojú rere ọkọ rẹ̀ kó lè bá àrálù jẹ́ náà wọ̀ torí tọkọ rẹ̀ ò bá yọ́nú sí ọ gbogbo ìjọsìn tó o bá ń ṣe òun ṣe àṣedànù ni bó o bá kú sórí pọkọ rẹ̀ ò yọ́nú sí ọ o kú sínú náà ọ̀rọ̀ yìí náà sọ fún ìyàwó òun lọ́wọ́ ó wá rọ́kọ ọlọ́kọ bóyá ọkọ lébọ̀ rẹ̀ àbí ọkọ ẹnìkan ládùúgbò rẹ̀ ìwà ń fokún méjèèjì kúnlẹ̀ fún ìwà ń pé bàbá ọkọ mi ẹgbà ẹgbọ́n oúnjẹ yìí ẹ jẹ́ mo ti bá yín dáná kódà yíyan ni mo bá yín gún àṣedànù ní ọba àlú rẹ̀ ò yọ́nú sí ọ ó wá lọ ń wá ìyọ́nú ọba ìlú onílùú asàfùlà ẹ má bínú ọba àlú tó péré ẹ sọmọ àlú ẹ sọmọ Ògbómọ̀ṣọ́ yes mo ẹ má bínú slip of tongue ni mo ṣàṣìṣe ni so ọba àlú tó ń pèrè ẹ mẹ tó sì sọ mọ bẹ ń bínú sí ọ wọn á ní kó o wá àtúnṣe láàrin rẹ o wá àtúnṣe láàrin ìwọ àtọba wọn o wá lọ ń wá àtúnṣe láàrin o wá lọ ń wá ojú rere ọba àlú onílùú ọkọ ọlọ́kọ ò lè pàṣẹ lórí ìyàwó oníyàwó kò sí bàbá ikú bàbá yèyé Mùsífù Àforíadé o kábíyèsí o Aláàfin Ọ̀yọ́ Ọlọ́run kó jẹ́ ẹ pẹ́ lóyè kò sí bí àṣẹ Aláàfin ṣe lè tó Aláàfin ò lè pàṣẹ ìlú Ògbómọ̀ṣọ́ kódà tí wọ́n bá ní nǹkan tó fẹ́ ṣe wọ́n pe bàbá wa Ṣọ̀ún ni pé ó sì já sọ̀rọ̀ yìí báyìí tí Ṣọ̀ún bá sọ pé bẹ́ẹ̀ ti sọ̀hún ó dáa lóòótọ́ ṣùgbọ́n kò tẹ́ mi lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn náà nìyẹn wọn ò lè mandate wọn pé ní tó gbọ́dọ̀ ṣe ní kò síbi tí wọ́n ti ń ṣe irú ẹ̀ so ìta wa fẹ́ sọ tòun ti bí ìdájọ́ yẹn ṣe wá wáyé tí wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe nǹkan ẹ sáà rí pé kíní ìdájọ́ yẹn ni mo kà iná tí mo tàn yìí ò lè jẹ́ kẹ́ ẹ rí but kíní yẹn ni mo kà yìí ó ti wà online káàkiri ó wà ní Facebook wọ́n ti fún ẹ ká sí WhatsApp ó láìkì tí ma ṣe program yìí tán kémi náà ó gbé sí status mi káwọn èèyàn ó lè rí ìkà fúnra wọn fún wọn jẹ́ pé bí a mùkádàmù ń kan tí wọ́n kọ fún òní tí wọ́n kọ fún mi kọ́ wọ́n sáyẹ̀nsì lábẹ́ òun ní pé kóòtù ló ti jáde wá iná tí mo tàn sókè yìí ìní ò jẹ́ kẹ́ ẹ rí tòun tí mo ṣe wá give order yẹn tí wọ́n pàṣẹ ní kóòtù láti fi mọ̀ pé olórí kunkun ní ilé tí kunkun ní ọ̀nà ni ṣebí ẹ ti pa màlúù mọ́sálásí àìsí àwọn olóbì àwọn olóbì tó ti ń tewédú ìní àwọn náà ń tewédú yìí ewédú náà ń tọ̀hún nínú mọ́sálásí ṣe é ti rí ewédú ni wọ́n ń tọ̀hún nínú mọ́sálásí so màlúù ni wọ́n pa yìí màlúù yẹn dà so ewédú náà ń tọ̀nù mọ́sálásí yìí ẹ jẹ́ kí n wábi tí màlúù yẹn wà lọ wọ́n ti pa màlúù náà tí wọ́n ti gbé kalẹ̀ tí wọ́n ti fẹ́ máa kún wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan ẹ̀ sọ pé ẹ fẹ́ ṣe tó tí irú eléyìí ò bá ṣẹlẹ̀ wọn ò ní mà pé ẹ̀yin wọn ò ní mà irú èèyàn tá à ń bá dìlì káwọn ilé ẹjọ́ náà kí wọ́n fìlì hit wa kí wọ́n fìlì hit wa díẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tá à ń fíìmù tá à ń mú mọ́ra káwọn náà fìlẹ̀ díẹ̀ ìní túmọ̀ tẹ̀ ń ṣe wọ́n lè mọ̀ wípé ẹni yìí ó ti wà well prepared lórí pé òun fẹ́ da ìlú ní lóòótọ́ mo rí mọ́ òun nìyí ọ̀tọ̀ níbi tí mo ti ń wá ìní màálù tí wọ́n ti pa màálù yẹn mo rí ní Facebook ní Sunday pé mo save àbí ṣé mi ò save wọn ni mo save wọn mi ò rí mọ́ ẹ jẹ́ máa bọ́rọ̀ lọ́nà so òun ní pé kí ni wọ́n lò gbọ́dọ̀ ṣe ó sì ló ṣe wọ́n ní ẹ má ṣe ayé ní gbé bá a bá la ṣe ọ̀run làlá ni àwa ò ní gbàdúrà kọ́lọ́hún má di òṣè nǹkan lọ́la ẹ dáná yẹn nínú mọ́sálásí so ní ṣèbó olóò ní family house l'Ógbómọ̀ṣọ́ ṣèbó olóò nílé ilé bàbá rẹ̀ ń bẹ l'Ógbómọ̀ṣọ́ dìdìn Àmọ̀tẹ́kùn Oòduà náà tún lọ ìlú Òbú òun náà tún sọ pé kódà bàbá rẹ̀ ìsàárè rẹ̀ ń bẹ ní ilé ayé láráfa nísàlẹ̀ àfọ̀ní kìnnìkan
kámọ̀tẹ́kùn Oòduà bọ́ta kó wá mú wa lọ síbi tí sàárè bàbá rẹ̀ wà níbẹ̀, kó wá mú wa lọ sí ẹ̀dẹ̀ bàbá rẹ̀ níbẹ̀, kó mú wa lọ sí yàrá ibi tí wọ́n fẹ́ ya rẹ̀ sí nínú ilé Ayílára. Torí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀rọ báwọn àwọn tí ò ní làákàyè, òun ní kí ni òun lẹ̀ ń bá sọ̀rọ̀ ni, ayé sì ti gbọ́n, irọ́ yín ti já. Èké yín lójú máa ti ojú òní tí àwa ẹ gbọ́, ojú ò ti ran Ṣọ̀ún rí láyé, ojú kò ti ran Ṣọ̀ún rí láyé. Lórí ọ̀rọ̀ yìí náà ojú òní ti wá ṣe gbọ́. Òun ní pé kí ni ẹ wá ń sọ, òun à ń sọ wípé kí ni n tí wọ́n fẹ́ ṣe òun náà ló ṣe òun nìyí. Ṣe ti rí àwọn olóbìn ilé mọ́sálásí inú mọ́sálásí tí wọ́n lò ní family house why ten dáná nínú mọ́sálásí, inú mọ́sálásí ní Central Mosque of Ògbómọ̀ṣọ́ tí wọ́n lẹ́ẹ̀ ti bọ́lọ̀ ṣe nǹkan kan. Ewédú ni wọ́n ń tọ́ yìí o nínú mọ́sálásí o, ewédú ni wọ́n ń tọ́ nínú mọ́sálásí yìí o. Ṣé ẹ ti rí iná ni wọ́n ń dá nínú mọ́sálásí yìí o. Then màálù, ṣé ẹ ti rí màálù ni wọ́n ń kùn yìí o nínú mọ́sálásí ni o, mọ́sálásí Central Mosque Ògbómọ̀ṣọ́ òun nìyí o. Ṣé ẹ ti rí dáadáa, òun nìyí o. Wọ́n ní o má ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́sálásí ibi tá a ti ń sin lọ́hùn, mọ́sálásí ibi tá a ti ń sin lọ́hùn, màálù lẹ́ ń pa nínú ẹ̀, lẹ́ ń kun nínú ẹ̀ yìí, iná lẹ́ ń dá nínú ẹ̀ yìí. Ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ní mọ́sálásí àgbà, mọ́sálásí ńlá ìlú Ìlọrin? Ẹ̀yin ará Ìbàdàn sẹ́yìn náà ń dáná nu mọ́sálásí yín, kódà kí ìmáàmù yín kódà pé ìmáàmù yín ló wá fẹ́ ṣèyàwó sínú mọ́sálásí lẹ ti ń dáná. Ẹ̀yin ará Ọ̀yọ́ ṣe ń dáná nu mọ́sálásí, ẹ̀yin ará Ìkìrun, ẹ̀yin ará Àsẹ́yìn, ẹ̀yin ará Ìgbòho, gbogbo ilẹ̀ Yorùbá, ẹ̀yin ará Ẹdó, ẹ̀yin ará Oǹdó, ẹ̀yin ará Ifẹ̀, ẹ̀yin ará Iléṣà, ẹ̀yin ará Èkó, ẹ̀yin ará Ìbàdàn. Bàbá agbọ́tọ̀ ọmọ kékeré, ìnáwó wo lẹ́ ń ṣe tẹ́ ẹ lọ ń dáná nu mọ́sálásí Ìbàdàn? Tọ̀ inú mọ́sálásí náà ti ń dáná o, ìní o, ibẹ̀ náà ti ń pa màálù náà ti ń kún yìí o. Ibẹ̀ làwọn olóbìn ilé wọn ti ń tọ́ ewédú yìí inú mọ́sálásí ni o. Ìní yìí o, kí gbogbo ayé náà orí kẹ́ ẹ lè mọta lálàsejù, kẹ́ ẹ lè mọta lẹ́ni tí ń fẹ́ àlàáfíà fún ìlú, kẹ́ ẹ lè mọta lórí kunkun, kẹ́ ẹ lè mọta lẹ́ni tí ń wá ìdàgbàsókè àti lọ́síwájú àti ìfàyàbalẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́. Mo ní mélé yìí wá lálẹ́ yìí ni ẹ bá wa ẹni ó bá lè bí ọ̀rọ̀ mi yìí dé ti bàbá ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá gbé dé ti gbọ́ wọn. Ẹni ó bá wa lè bá wa gbé kó fi dé ti ìgbọ́ president of Nigeria bàbá wa Tinubu aṣíwájú wípé tọ́ ó ti ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ o. Ẹ jẹ́ kó dọ́dọ̀ George adájọ́ tó dájọ́ yẹn tó validate ẹjọ́ yẹn ló tí wọ́n dájọ́ yẹn lónìí wípé nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe, nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ kó dojú tiwọn náà, kó dé tí ìgbọ́ tiwọn náà, káwọn náà ò lè mọ̀ pé tọ́ àṣẹ ni àwọn táwọn ń bá sọ̀rọ̀, àwọn táwọn ń bá yanjú nǹkan àṣẹ báyìí ni wọ́n ti rí. Àbí Ọlọ́run ọba àlékè ọlá kọ́lọ́n kó fi ìlú Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá, àánú Ọlọ́run kó má fi yín lẹ̀ o, ojú tẹ́ fi wọ́ Ọlọ́run má fọ ojú náà o, báàzìkì tẹ́ fi ń rí owó ra dátà Ọlọ́run má jẹ́ òtán. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọwọ́ sí wa àbùdí ntolókun àbùdí ntọlọ́sà. Àwọn Yorùbá ni wọ́n sọ tèmi gbọ́ lẹ́nu wọn, wọ́n ní ọ̀dà tọ́ kì í dá ẹnu o, àpò sásámùrà kì í gbẹ o, àpò yín ò ní gbẹ fowó, ọ̀dà orin ò ní dá yín, àlùbáríkà nẹ́bì ní iwájú Ọlọ́run. Kúlà adẹ̀gbàdúà àsàdúà fún Ògbómọ̀ṣọ́ wípé kí ni kullama awqadu naran lil harbi atfa'aha Allahu. Aṣàdúà yẹn fẹ́ ní kọ̀ọ̀kan tiwa náà wípé wa rada Allahu allazina kafaru bi ghaizihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan azizan allazina qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum fakashahum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakil. Mo wá yá ohùn àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wípé tọ́ gbogbo ń tà ń ṣe yìí, wọ́n ń du nǹkan o, wọ́n ń ta nǹkan o, wọ́n ń sọ nǹkan o, gbogbo tí wọ́n bá ń ju, gbogbo tí wọ́n bá ń ta, gbogbo tí wọ́n bá ń sà, Ọlọ́run má jẹ́ ó bá wa o. Wọ́n ní bí ìgbín bá sun ìfàyà rẹ̀ fa ni o, bí ìjàpá bá sun ìfàyà rẹ̀ fa ni o, má gbẹ̀yìn báyìí ni àgbà elédè ń ké o. Ẹni bá dé eru òun náà ní eru ń tọ̀ o, òkò tí wọ́n bá sọ mọ́ ọ̀pẹ òun náà ní ọ̀pẹ ń sọ mọ́ wọn padà o. Èébé kò ló bá kọ ibè kalẹ̀ báyìí fún rẹ̀ náà ní bo rẹ̀ sínú ẹ̀ o.
ǹjẹ́ gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe ní àṣàsí ni ẹbọ kó máa pa yín o ẹbọ yín tẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin ọ̀tá ìlú kó máa pa yín o àṣàsí yín kó máa pa yín o èpè yín kó máa pa yín o ògèdè yín ẹ̀yin náà ni kó máa pa o kí aburú má sí Ògbómọ̀ṣọ́ kó sì má sí gbogbo àwọn tó dúró lórí òdodo nínú ìlú Ògbómọ̀ṣọ́ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Hadha wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.